Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jáléjáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí. tó ẹ tó kú ojúmọ́. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́ mọ́. Ẹ kú ojúmọ́ mọ́. Ọlọ́run tún fún wa láǹfààní lónìí. Bẹ́ẹ̀ ni. láti wá sórí ètò. Àwa kan ò lè sùn lánàá. Àbí. Àfìgbà tí nǹkan kan ṣe nǹkan kan. Tí nǹkan fi wá ṣe nǹkan. Àwọn kan ṣiṣẹ́ lánàá ni. Bẹ́ẹ̀ ni. Oorun nígbà tá a sì tún délé. Ó yẹ ká tún sùn. Tọ́ àtúrò sùn. Ọlọ́run sọ pé àwọn ò tí ní rọrùn sùn lánàá nù. Àwa wá tọ́lọ́run bá ní pé wíkẹ́ndì ó àwa la ní o tọ́. Àwọn pé ẹnìkan ní mo gbé wọn dára mo rógo àwa kan wọ́n sì ń kámẹ́rà orin wáṣẹ́. Mo rántí. Káwá yẹ pé wọ́n tún máa kámẹ́rà wa ń gbọ́ bá di wíkẹ́ndì. Àmọ́ nítorí àwọn èèyàn wa àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n ń gbádùn wa nítorí ẹ̀yin tẹ́ ń gbádùn wa tẹ́ ń nífẹ̀ẹ́ wa tọ́rọ̀ wa ò sú tẹ́ ẹ̀ wò pé ta ni án tàbí o. ẹ̀yin tẹ́ ẹ̀ fojú commonize wa àbí tẹ́ ẹ̀ fojú pa wá rẹ́. ẹ̀yin tẹ́ ẹ̀ máa wá evidence káàkiri tẹ́ ẹ̀ wá evidence tẹ́ ẹ̀ explain tire. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá wá explanation ẹ̀ wá tọ́jọ́ wípé ẹ kàn nífẹ̀ẹ́ wa ṣáá. ẹ fi inú fẹ́ dọ̀ nífẹ̀ẹ́ wa ni. Ọlọ́run ló kàn fìfẹ́ wa sí yín lọ́kàn. gbogbo wa gbọ́dọ̀ jọ gbàdúrà. Bẹ́ẹ̀ni. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹni tó jẹ́ igbákejì abẹnugan yóò gbákejì ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí náà ló ti gbóṣùbàràbàǹdẹ̀ fún ilé ẹjọ́ tribunal fún ìdájọ́ tí wọ́n gbé kalẹ̀ eléyìí tí ó fìdí wípé Tinubu náà ni ó wọlé ààrẹ ìdìbò ààrẹ tó fìdí ẹ̀ múlẹ̀. Tọ́ lójúwèé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí a ti ń gba ipò wa padà lórílẹ̀‐èdè yìí láti lè máa léwájú nínú àwọn iṣẹ́ òkèèrè Tinubu òní ó fi léde bẹ́ẹ̀. Inú ìwé ìròyìn Daily Post náà mọ̀ wá. Tọ́. Lórí ọ̀rọ̀ tribunal yìí náà sì ni wọn pé mi ń tèmi ọlọ́wọ́n ṣàánú. ìbámbẹ́. ó yẹ kẹ́yìn náà kẹ́ ẹ kọ́ ìwà Jonathan ẹ gbàdájọ́ tí ilé ẹjọ́ tribunal tó gbé kalẹ̀ Ben Bruce náà ló sọ bẹ́ẹ̀ fún Obi àti Atiku. ọpẹ́ o
Tinubu ti gba ìdókòwò irin bílíọ̀nù 3 fún orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ìrìnwó bílíọ̀nù 3. Bẹ́ẹ̀ni. 400 billion. Bílíọ̀nù 3 3 billion bẹ́ẹ̀ni. Rò pé ìrìnwó bílíọ̀nù. $3 billion ó pọ̀. $3 billion. Ó pọ̀. Yíò náà pọ̀. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti kọ ọ́ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ tribunal náà sì ni. Tọ́. O ò lè ẹ́bà di ààrẹ orílẹ̀-èdè yìí níwọ̀n gbàgbà tí mo bá ṣì wà láyé. Kí ló lè tóun. Èmi kọ́ mo èmi kẹ̀. Mo ti sọ ti ń díjú. Kamari. Tọ́. Ọmọkiri Rẹni Ọmọkiri náà ló sọ bẹ́ẹ̀ fún Peter Obi. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin kọ́ ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà. Àbí tí ẹnìkan ló lè sọ. Tó bá dọdún 2027 bí wọ́n láwọn. Tó máa náà dìbò fún tọ́ kò sí tán ṣe sí. Kò sí tán nìkan ó ṣe sí. Irú wa yìí nísìnyí ó lè di 2027 ká sọ pé abẹ́jà rẹ̀ orílẹ̀-èdè yìí. Tọ́. Ṣé ẹnìkan wà pé ká má wọlé? Tọ́lọ́run bá ti sọ pé Tọ́lọ́run bá ti ní ẹ kò sẹ́ni tó lè ní rárá. kò sẹ́ni tó lè sọ pé Ọlọ́run sọ pé wọ́n wá fẹ́ sọ pé tọ́ ọ padà ṣe ni gbẹ̀yìngbẹ̀yìn. Ọlọ́run ṣe sọ̀rọ̀ ayé mi wọ́n wá ń sọ pé òun ni ó padà gbẹ̀yìn. Òun ni ó padà gbẹ̀yìn rẹ̀. Orí ò ní choice. Ntọ́lọ́run bá ti sọ lọ́rọ̀ ayé mi òun ni final. Sì ní evidence lálàyé tó sì gan. Lẹ́ evidence. Kò sí evidence. Ìdí rèé tí ẹ̀sùn ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party kò ṣe fìdí múlẹ̀. Ǹjẹ́ ẹ fẹ́ mọ̀? Tribunal ni sọ bẹ́ẹ̀ kẹ́ lọ wò lójú ìwé ìròyìn Vanguard. Nínú ìwé ìròyìn Punch mo wà lórí ọ̀rọ̀ tribunal yìí náà ni gbogbo aráàlú dá sí i. Gbogbo wa ni. A máa yànnà ẹyọ kọ̀ọ̀kan ẹ wá dákun tẹ́ ẹ bá ti mú kan ẹ jẹ́ kẹ́ lómi ò mú mi. Bẹ́ẹ̀ni. Nígbà tá a bá ti dé agbọn ìpè ẹ jẹ́ tẹ́yìn bá ti mú kan ẹ jẹ́ kẹ́ lómi ò mú mi ẹlòmí ò mú 25%. Tọ́. Ẹlòmí ò mú drug case gbogbo olóró ẹlòmí ò mú kò ní ìwé ẹ̀rí ẹlòmí ò mú wọ́n ṣe màgòmágó ẹlòmí ò mú bíbáàsì òṣìṣẹ́ ẹlòmí ò mú IRF ẹlòmí ò mú wọn transmit internet tọ́. Ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú lè sọ. Àmàmù ní kọ̀ọ̀kan. Kò sí evidence. Kò sí evidence. You go explain tire. Àlàyé ò pọ̀. Nínú ìròyìn Punch mọ̀ wà. Ẹ bọ̀wọ̀ fún ìdájọ́ tí tribunal gbé kalẹ̀. Àjọ CAN náà ló ra àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ CAN ti Kaduna ni ó ra àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀. Bákan náà ni Ganduje náà ti sọ wípé yóò dára kẹ́ gba ìdájọ́ kí ẹ má sì ṣe orí kunkun sí ìdájọ́ tribunal. Àmọ́ kí ni? Alẹ́ tọ́ láti lọ sí ilé ẹjọ́. Wọn ní ẹlẹ́tọ̀ọ́ ilé ẹjọ́ gíga jùlọ bẹ́ẹ̀ ni. Alẹ́ tọ́ kán fi wálẹ̀ kan jẹ́ ká lọ. Àwa tí ó bá tẹ́ lọ́rùn á lọ. Ẹ padà lọ máa explain. A lọ ṣàlàyé. Ẹ padà kẹ́ evidence yìí bọ́ta. N tí wọ́n sọ nílé ẹjọ́ tribunal kò tẹ́ wa lọ́rùn. Ilé ẹjọ́ 100 ni o. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ọ̀rọ̀ tribunal náà ṣì ní. Ààrẹ àná Muhammadu Buhari náà ló ti gbóṣù bàràbàǹdẹ̀ fún tribunal fún bí wọ́n ti sọ pé Tinubu ó jáwé olúborí lóòótọ́ ó ní wọ́n ti fi ìtàn rere balẹ̀. Àmọ́ wáyé pàtí kù ní ọkéde wọ́n fi dáyé balẹ̀ àti wáyé kó bí. Tọ́ ká má fi gbogbo ẹnu sọ. Tọ́. Lójú ìwé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí inú mi dùn bí mo ti rí wípé mẹ̀kúnnù sì nírètí lọ́dọ̀ àwọn adájọ́. Zacharias tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin nípínlẹ̀ Kogi òní ó fi léde bẹ́ẹ̀. Òun ni ó gbé kinní fún pé wọlé báyìí. Nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí. Ǹjẹ́ ọjọ́ mọ̀ wípé àwítúnwí asán lásán gbáà iná ni gbogbo ohun tí Obi àti Labour Party kó wá síwájú wa. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ èmi kọ́ ìwé àbẹ̀wò ni gbogbo ẹjọ́ tí wọ́n kó wá síwájú wa pátápátá àwítúnwí asán ni kò sí nǹkan ká tá a lè sọ pé ń báyìí òun ni tribunal ló fìdí ẹ̀ múlẹ̀. Ìyẹn ni pé wọn kò fi àwọn evidence ẹ̀ fìdí múlẹ̀. Wọn mẹ́rin wá. Mẹ́rin wá. Kí wàá ní aláǹjà fìtàfìtà lórí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n lè evidence wáyé. Nígbà tó ohun tí obìnrin inú wọn nígbà tí ó gbé ìdájọ́ kalẹ̀
ọ sọ̀rọ̀ ilẹ̀ wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ ilẹ̀ kún gbogbo àwa tá a lè sùn àti sùn. àti rẹ àrùn gan pàápàá bẹ́ẹ̀ lọ́rùn wa ń ṣe wa níbi tá a sùn sí. kò rọrùn odidi wákàtí 12 kéèyàn máa fi gbọ́rọ̀. kò rọrùn lóòótọ́. à ń gbọ́ wá sí láàrin. wákàtí kan gan à ń sùn. irú wa yìí ti lọ. gbèlètà sí wákàtí 12. ayẹ́pọ̀ wàásù ìjọba ọ̀run gan-an ni wọ́n bá gbé kalẹ̀ lánàá irú wa yìí ó sùn lọ. ìgbàdájọ́ rẹ̀ a ti sùn lọ. àmọ́ nígbà tí a gbọ́ ohùn yẹn wọ́n dára padà wá gbọ́ ohùn alóore rẹ tí ó ń pè ó wí pé màmá yẹn ó ní ẹ gbé ẹjọ́ wá ẹ kó ẹ̀rí wá ṣé ilé ẹjọ́ yìí ẹ fẹ́ ká wá ẹ̀rí lọ sí títì òpópónà ni ká wá lọ ní ọjà àbí ẹ rò wí pé ẹ lè dúnkokò mọ́ wa ẹ lè dáyàjá wa pẹ̀lú àwọn ohun tẹ́ ń kọ sójú òpó ayélujára. òun ló wá fìdí ohun tí dókítà Ọlámídé máa ń sọ mi ò sọ̀rọ̀ ìdájọ́ o ó kàn fìdí ohun tí àwa máa ń sọ wípé ilé ẹjọ́ kò base lórí emotion. bẹ́ẹ̀ni. kò ilé ẹjọ́ ò fi ọ̀rọ̀ ẹkún ṣe ẹ̀rí nílé ẹjọ́ máa ń jókòó lé lórí. ẹjọ́ yìí má bínú. nígbà tó ń ké. kò sí nǹkan kan lé ẹjọ́. kò sí nǹkan kan lé ẹjọ́ pẹ̀lú ẹ̀. nǹkan kan lé ẹjọ́ ni pé ó nà ẹ́. tọ àpádà ṣẹ́jẹ̀ yọ àpárè òǹdà padà ojú ta ló ṣe ẹsikísà èmi lẹ́lẹ́rìí. tọ kí ló dé tó fi nà ẹ́ ìdí tó fi nà mí rè ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́ bẹ́ẹ̀ ni ọ̀tán. àlàyé ni. àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tá a bá lẹ́rìí. àwa fàlàyé kún. àwa fàlàyé kún. àmọ́ tá a bá lẹ́rìí. tàwa la fẹ́ lọ ṣàlàyé you go explain tire. you go explain tire. Peter Obi ti sọ̀rọ̀ ó ní bí a kò bá ṣọ́ra fún àwọn òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn ètò yẹn yóò padà parun ni. ṣùgbọ́n wọ́n wà ń bẹ̀ wọ́n wà lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ṣe àwọn òfin wọn ò sọ̀rọ̀ ńgbà náà wọ́n sọ pé ó dáa tá a fi ṣètò ìdìbò tá a fi ṣe bẹ́ẹ̀ ni. àmọ́ lẹ́yìn ìgbà tí tribunal gbé ìdájọ́ kalẹ̀ kò dáa. kò wá dáa. àwa táwọn sọ pé àwọn nǹkan kan ò dáńgbà náà wọ́n rí wa bí aláìmọ̀ ṣe wọ́n rí wa bí aláìmọ̀ kan táwọn sọ pé àwọn ìlànà yìí eléyìí tí wọ́n bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ PIA òfin tó ń ṣàbójútó ẹ̀ka epo bẹtiró táwọn sọ pé àwọn nǹkan yìí àwọn eléyìí wọ́n ní rárá o àmọ́ lọ́wọ́ báyìí nísìnyí wọ́n ti ń rí. ṣe rí tọ́pọ̀ wa tá a bá ti mú wípé ìgbà tá a máa sòdodo nìkan nígbà tó bá tẹ́ wa lọ́rùn tó bá rọ̀ wá lọ́rùn orílẹ̀-èdè Nàìjíríà yóò lè dá tàbí ká máa ṣe òdodo ẹlẹ́gbẹ́ kan one-sided righteousness healed righteousness lólóyìnbó ń pè òdodo tó jẹ́ pé tí ò bá ti favour tiẹ̀ bẹ́ẹ̀ni àmọ́ ibi tí o bá ti dùn ẹ̀hún ó ṣòdodo ìyún èṣòdodo. ilé ẹjọ́ tí ó dájọ́ tribunal àwọn ọ̀gbà o àgbà ilé ẹjọ́ ní ìyún tribunal àgbà rárá Labour Party náà ni wọ́n sọ pé rárá o àwọn ọ̀gbà dájọ́ tribunal Supreme Court yá ilé ẹjọ́ tó ga jùlọ níwèé ìròyìn Punch ló wà láàárọ̀ yìí. bákan náà lójúwèé ìròyìn Vanguard àwọn gómìnà ìpínlẹ̀ Ògùn Ọ̀yọ́ àti Èkó ni wọ́n ti kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kú oríire ìjáwé olúborí lẹ́nu tribunal lánàá òde yìí. nínú ìwé ìròyìn Punch wọ́n ní àtàtìkù àtòbí náà ni wọ́n ti gbé ìgbésẹ̀ wípé àwọn ó ṣe bẹ́ẹ̀ àwọn gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ńlá pátápátá ìyún ilé ẹjọ́ gíga tó ga jùlọ ńlẹ̀ yìí láti lọ ẹ̀sọ́ wípé n tí wọ́n dá yín tribunal ń bà àmọ́ tèmi kàn ń wò ní pé káàtì ẹ̀kọ́kọ́ gbóṣù bàràbàǹdẹ̀ fún àwọn adájọ́ tribunal. wọ́n gbìyànjú Haruna Samani ìbà rẹ o. téèyàn bá parọ́ ní ọ̀pẹ̀lẹ́rìí òun wà lọ́rùn. iṣẹ́ náà ṣe lánàá. kò sí ẹ̀sùn ẹyọ kan báyìí tí wọ́n fọwọ́ kàn. bẹ́ẹ̀ni. bí wọ́n bá sì ti mú ẹ̀sùn ẹyọ kan wọ́n máa mú àwọn ẹ̀rí wá láti inú ìwé òfin wọ́n lè mú ẹ̀rí bíi 10 wá òun ló jẹ́ apẹ́. bẹ́ẹ̀ni. wípé tó kọ́ má dàbí ẹni pé ẹ̀rí eléyìí lẹ̀ mú eléyìí ńkọ́. tọ́ wọ́n mú ẹ̀rí wọ́n tún wá mú ìṣẹ̀lẹ̀ irú ẹ̀ kan tó ti ṣẹlẹ̀ wọ́n tún fi gbé ń dì í. ẹ gbìyànjú o. ìṣẹ̀lẹ̀ ṣe o.
kéèyàn sì máa kàwé wọ́n kà láti aago 10 almost 12 hours. wọ́n tẹ gbìyànjú. ẹ gbìyànjú o mo ṣe sàdánkátà fún yín èmi ò sọ wípé nípa àdájọ́ àmọ́ nípa iṣẹ́ tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wá àwọn ẹ̀rí wọ̀nyí àwọn ohun tẹ́ ẹ ti gbé àwọn ẹjọ́ yín lẹ́sẹ̀. àtàná yẹn mo kàn imagine pé àwọn ìwé tí wọ́n kó síwájú tí wọ́n kà fún odidi wákàtí yẹn. kí wọ́n tó kọ́ kò rọrùn. kí wọ́n tó máa ronú ó ṣẹlẹ̀ nígbà báyìí ó ṣẹlẹ̀ nígbà báyìí kí wọ́n tó máa wá òfin. ẹ lè sọ pé lóòótọ́ iṣẹ́ wọn àmọ́ béèyàn bá mọ nǹkan ṣe. ẹ jẹ́ ká kí. bí ìdájọ́ ń ṣe wá lọ kò táwa kan lọ́rùn ó tẹ́ àwa kan lọ́rùn tọ́ báyé ṣe rí nù. bẹ́ẹ̀ ni. àwa ní tìtorí ẹ̀ ká sọ yìí pé wọn ò ṣe dáadáa ní tí wọ́n rí ni wọ́n fi dájọ́ tá a bá délé ẹjọ́ tó ga jù lọ nílẹ̀ yìí a wà ṣe bẹ́ẹ̀ a wà tún tẹ́ pẹpẹ àwọn ẹ̀rí tá a rò pé àgbé lọ nígbà tribunal ká tẹ́ pẹpẹ bí ilé ẹjọ́ tó ga jù lọ bá ti sọ pé ọ̀yá o lágbájá báyìí ni kọ́ńsán kò sí ní tá a ṣe sí. kò sí ní tá a ṣe sí mọ́. nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ọ̀rọ̀ tribunal náà ni àmọ́ kì í ṣe ti ààrẹ. tribunal lóògùn nípínlẹ̀ Ògùn náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ pé tó àwọn ò lè gbé ìgbẹ́jọ́ kalẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun látàrí bí ó ti jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n lọ fún ìyanṣẹ́lódì tó sì jẹ́ pé àwọn báǹkì ní Sókótó ní gbogbo ibi náà ni wọ́n ti pa. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà ni jẹ́ kí n tètè tẹ̀lé ọ débẹ̀ báyìí ó tẹ́ wa lọ́rùn bí àwọn òṣìṣẹ́ ṣe ṣe ìfẹ̀hónúhàn ní ọjọ́ kejì ìyanṣẹ́lódì yìí léyìí tó jẹ́ wípé wọ́n ṣe iṣẹ́ kárakára ní ọjọ́ kejì ìyanṣẹ́lódì yìí ẹ̀yà yòókù àlàyé ọ̀hún ẹ ó rí lójú ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Daily Post ni mo wà níbi tí wọ́n ti ń sọ yìí pé àwa tẹ́ ń wò yìí o a ó ṣiṣẹ́ pẹ̀lú NDLEA àgbájọwọ́ la fi ń sọ̀yà lójú náà ti lè rí dájú pé agbógun ti lílo oògùn olóró ta ló sọ bẹ́ẹ̀ Gíwá iléèwé fásitì Ìbàdàn náà ni ó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. ìjọba ìpínlẹ̀ Cross River ti gbé ilé ẹjọ́ kan kalẹ̀ tí yóò máa ṣèdájọ́ ẹsẹ̀kẹsẹ̀ fún àwọn ọ̀daràn báyìí ẹ ó rí lójú ìwé ìròyìn Vanguard tòní. nínú ìwé ìròyìn Punch náà ni mo wà níbi tí NDDDC yún àjọ tí ó ń rí sí ìdàgbàsókè ẹ̀kọ́ Niger Delta tí wọ́n ti ń béèrè fún wípé kí àwọn èèyàn kí wọ́n dákun kí wọ́n ran àwọn lọ́wọ́ lójú òpó ayélujára fún ìdàgbàsókè Niger Delta. yóò dára kẹ́ tètè wá nǹkan ṣe sí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn ènìyàn má bàa máa jápa mọ́ ọ̀gá iléèwé gíga Àjàyí Crowther tẹ́lẹ̀ rí Dàpọ̀ Àsálú òní ń rọ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀. eléyìí yanilẹ́nu lọ́pọ̀ èmi ò sì mọ̀ bóyá wọn kan bóyá wọn èyí ṣòbí tàbí bóyá torí pé wọ́n lówó lọ́wọ́ lọ́pọ̀ láti fi tọ́mọ. wọ́n ní láti sọ pé lórí ọ̀rọ̀ ìfẹ̀hónúhàn ti UNILAG tó ń wáyé wọ́n ní pé owó iléèwé UNILAG nìkan kọ́ ló pọ̀ jù òun kọ́ ló pọ̀ jù èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣé bí ìjọba sọ yìí pé kò sí ti ń jówó iléèwé ṣé o rántí bẹ́ẹ̀ ni wọ́n sì lówó iléèwé ti UNILAG kọ́ ló pọ̀ jù ta ni ń tanra wọn ta là ń tàn ta ni ń tanra wọn a ti gbàgbé wípé ẹni bá fọwọ́ bo òdodo lónìí àìṣòdodo ọkọ̀ tí sọ́dọ̀ rẹ̀ náà lọ́la. bẹ́ẹ̀ni. nígbà tẹ́ bá ní ti UNILAG kan ló pọ̀ jù àmọ́ wà lára àwọn tó pọ̀ jù àbí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ iléèwé ìjọba tíjọba sì jáde sọ pé kò sí iléèwé kan o tí ń sanwó iléèwé owó àwọn ohun tí wọ́n ń lò nìkan bíi àwọn iná ọba àwọn kinní òun ni ń san àmọ́ ẹ̀yin jáde pé owó iléèwé UNILAG kan ló pọ̀ jù Ọlọ́run nìkan ní wọ́n ṣèdájọ́ àfẹ́yìn pẹ́ràn. bẹ́ẹ̀ni owó iléèwé UNILAG ó tẹ̀ tí wá pọ̀ jù láti 19,000 dé 190,000 bó lẹ ṣe ṣírò rẹ̀. àrántí kí ló báwo n tó ń dùn mí ni wípé orí gbèdéke wo orí ìgbéléwọ̀n wo lẹ gbélé. tó fi wọ 190. kò tiẹ̀ tún jẹ́ pé dọ́bù. kò ṣe triple kò tẹ̀ jẹ́ pé lọ́pọ̀ méjì ike tó 19,000 yìí
aṣọ di 30,000 ìlọ́po méjì o a fi ṣe 30,000 àbí tó àti ẹ̀wà fi ṣe 38,000 tó jẹ́ ìlọ́po méjì gangan 190 ẹ̀sìn wà lóko lọ́pọ̀ jù ẹ ti sọ di iléèwé aládàáni torí èlò ní iléèwé aládàáni gan san aláwọ̀ tó ń san 300 níléèwé aládàáni jẹ́ pé wọ́n san kọjá 300 ní àwọn private àwọn iléèwé gíga aládàáni dẹ̀rẹ̀ ìyẹn dẹ̀ lélẹ̀ wọ́n ní san owó míì mọ́ lẹ́yìn yìí kò sí pé SUG kìnnìkan gbogbo ẹ̀ náà ti kọ síbẹ̀ lẹ́yìn èyí ni wọ́n ẹ̀ṣẹ̀ sanwó SUG o wọ́n á san departmental wọ́n á san departmental association wọ́n sanwó iléègbé wọ́n á san ọlọ́run ó bá wa ṣe o. àmín lórí ọ̀rọ̀ fásitì yìí ní Lagos náà ni mo ṣe wà pẹ̀lú ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe lánàá ni àwọn ọlọ́pàá ni wọ́n ti kọjú tíá gáàsì ìyẹn ìbọn tajútajú ni ó ti kọjú rẹ̀ sí wọn báyìí tó ẹ rí àlàyé ọ̀rọ̀ ọ̀hún lójúwèé ìròyìn Vanguard bákan náà ní iléèwé yìí ní Lagos náà ni wọ́n ní ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ olùkọ́ fásitì yìí ní Lagos ọ̀hún tí wọ́n ní ó fi ipá bá ọmọ 20 ọdún lájọṣepọ̀. ara ń tàn sọta àti ìsọtán. 20 years péré. kì í tẹ̀ ṣe pé bóyá ọjọ́ orí ẹ̀ là ń wò bí ṣe pé ipa ò rajà ipa ò ta. ó lágbára. bá mi ṣe wọn bẹ́ẹ̀ ṣe. kò sógun bẹ́ẹ̀ kò sí jà ń bẹ́ẹ̀. kò sí jà ń bẹ́ẹ̀ obìnrin pọ̀ láyé. jáǹtì rẹ̀. obìnrin pọ̀ láyé ẹnìkan ní dókítà yìí náà wá kan ṣe kan kì í ṣe páìrò obìnrin ẹ já kúrò lórí ẹ̀ kì í ṣe páìrò obìnrin àmọ́ Yorùbá ní àtìgbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro àti ra mọ́tò kọ́ ni ìṣòro àti máa fún ẹ̀yà maintenance òun ní kókó maintenance ni. èèyàn máa yáwó ṣe ìgbéyàwó lọ yáwó ṣe ìgbéyàwó ṣọ́ máa yáwó bọ́yàwó ni bọ́ bá yáwó ṣègbéyàwó ọ̀sán tán ṣọ́ máa wá yáwó bọ́yàwó ọdún mélòó ló fi yáwó bọ́yàwó a lot of things tó yẹ pé ó kàn máa ń dùn mí tó bá ti dọ̀rọ̀ ní àǹfipá báyàn lò pọ̀ nítorí kíni ìwọ tani àti tani níwájú tani. Ọlọ́run ẹ̀dá nǹkan ṣàánú. Nínú ìwé ìròyìn wo mo wà ìwé ìròyìn Punch kó tó di pa máa lọ sókè lọ́hùn torí àkókò wa ti lọ. 14 billion ìdókòwò $14 billion ti India àti Nàìjíríà ó jẹ́ ohun tó dùn mọ́ Tinubu nínú. Tinubu nìkan kan ló dùn mọ́ nínú o ó dùn mọ́ wàyí nínú. pé tó àwọn olùdókòwò láti ilẹ̀ India gbogbo ìdókòwò tí wọ́n kó bọ̀ wá sílẹ̀ wa $14 billion. Ó dùn mọ́ wa nínú o Ọlọ́run jẹ́ kó rọ̀ wá lọ́rùn Ọlọ́run jẹ́ kó mú èso rere wá àdúrà wa nù ṣé ká máa lọ sókè lọ́nà. ẹbí akásáré gbọ́ eléyìí dókítà tí kò kọ́ṣẹ́mọṣẹ́ kan ni wọ́n ní ó ti yọ kíndìnrín ọmọbìnrin kan nípínlẹ̀ Jos ó yọ gẹ́gẹ́ bí a ti gbọ́ ti ṣèpínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ Èkó tó ní fúdé. ṣé nǹkan tó tún wá jẹ́ order of the day nìyẹn báyà bí báwọn ni ká ṣe pé. ká máa lọ sókè lọ́nkọ́ lọ́wọ́n ọ̀dà kò ṣàánú wa àmọ́ ẹ máa wà wípé àwọn tí wọ́n gbàjọba ní Gabon wọ́n ní wọ́n ti fi ààrẹ ìyún Bongo wọn náà ti fi ilẹ̀ báyìí. lọ́sọ̀ ẹ ṣe. tá a bá padà dé a mọ̀ tẹ̀wájú. tó à ń lọ à ń bọ̀ àti dé. Kaftan Television Yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. tó ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún àkókò rèé fún yín láti máa ṣe bẹ́ẹ̀ láti máa pè wọlé tí ẹ bá ti wá pè wọlé ẹ rí i dájú pé ẹ dá sí àwọn ọ̀rọ̀ ọ̀hún ní ṣókí nítorí ọ̀pọ̀lọpọ̀ náà ni yóò fẹ́ dá sí nọ́mbà tẹ́ pè wọlé sí náà níbẹ̀ lójú móhùnmáwòrán yìí ẹ já ṣe ní ṣókí torí àkókò wa. ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Ààrẹ mẹ̀kúnnù. Kábíyèsí bàbá. Ìyá Àbíkọ́ládé mo kí yín o. ẹ ṣeun gan ni. Adúpẹ́ lọ wípé ẹ̀jẹ̀ kéde tí ó dín fún ti lọ Nàìjíríà. Adúpẹ́. Abdulrasaq ṣètò láti kẹ́yìn. ẹ ṣeun bàbá wa. Mo fi àsìkò yìí kí Àkànbí ọmọ ìyá lọ́jà Bọ́lá Ahmed Tinubu kú oríire o. Wọ́n ní ó
ṣe bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe mo kí ọ nípò yìí o lágbára ọlọ́run ìdènà kan nídìí ọtí tó fi parí ìjọba rẹ̀ àmín ìjọba rẹ̀ ó ti dá lágbára ọlọ́run àsìkò rẹ̀ nàìjíríà ó túbà tí ó tún fẹ́ àmín. mo kí ẹ̀yin tẹ̀wá lédè tó yẹ kó ètò. ẹ ṣeun gan. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ àmọ́ kí ààrẹ kó rere ni. wọ́n tún kí àwa náà àdúpẹ́ àbí tí ẹ̀yin náà tí ẹ bá ti pè ó yẹ fẹ́ kí a ní. tọ́ àwa náà kú oríire. àbí o ẹgbẹ́ káàárọ̀ o. ọ̀rọ̀ káàárọ̀ ẹ̀kú iṣẹ́ o. Yes sir. ọlọ́run wa fún iṣẹ́ o. àmì àṣẹ ìdúró rẹ̀. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún bí ìdájọ́ ti lọ àdúrà wa ni pé ọlọ́run kó jẹ́ kí ìjọba náà kó tù wá lára. àmín. torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní bá a gúnyán ní ewé bá a sì bẹ̀ nílé ìpín ẹ̀pà ẹ̀ tí ò yóò ní yó. àwọn tí ìjọba rẹ̀ tí ó tù lára ọgbà àwọn tí ó sì lè dàbí kó kú díẹ̀ káàtó ó wà ṣùgbọ́n ti wá ní pé ọlọ́run kó jẹ́ kó tù wá lára. àmín. so mo wá fẹ́ pé àkíyèsí yìí sí nǹkan kan sẹ́ni nígbà tẹ́ bá ń ka ìròyìn tàbí pé ohun yìí máa ń lọlẹ̀ tẹ̀sí nígbà tẹ́ bá ń polongo tàbí tẹ́ bá ń kọrin tàbí tẹ́ bá ń sọ̀rọ̀ míì a lọ sókè ṣùgbọ́n a kì í gbádùn ìròyìn ohun yẹn máa ń lọlẹ̀ tó bá ní system tá a fi ń kún kíni wa tó fi ń gbóhùn sókè ó lẹ spíkà tẹlifíṣàn nìkan náà là ń lò ẹjọ́ ẹ bá wá nǹkan ṣe sí. ẹ ṣeun gan ni. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ ṣeun àdúpẹ́ ọ̀rọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa wọ́n ṣàgbéyẹ̀wò lórí rẹ̀ dáadáa èèyàn lápá ibi yàn ẹ wá já wò ó níbi tí orílẹ̀-èdè Nàìjíríà dé dúró yìí lónìí. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ kú ètò. ẹ ṣeun gan ni. orúkọ mi ni Akeem Ayinla. láti Lagos Island. ẹ ṣeun bàbá. àti aṣọ adébókò oríire ìbọn kọ́kọ́ ni mo fẹ́ pè sí àkíyèsí sí. ṣé ti rí ẹlẹ́ṣọ̀ yẹn gbà tó bẹ̀rẹ̀ ní tribunal. Sàmánì yìí gangan ló ní 25% in Abuja. wáyé tó wá dé náà tó ní 25% òun ṣe kinní mọ́ l'Abuja. ìyẹn alákọ̀ọ́kọ́ wáyé tó ṣe ṣú ẹ̀ láti ilẹ̀ pé wọ́n ṣe ògbó kan tó láti from grade 1 wọ́n ṣe tribunal wọ́n ṣe ṣú èlé fún wa náà wọ́n ṣe to the end. kọ́tẹ́ẹ̀mì rí ṣe òdì yẹn lọ ẹ tó wọlé ti wọlé náà ẹ tó bá máa ṣe náà ló máa ṣe. ẹ ṣeun àdúpẹ́ ọ̀rọ̀ rí. ẹ lọ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. Yes sir bàbá wa láti Alágboolé Àkútè. ẹ káàárọ̀ sá. Yes sir ẹ tẹ̀ wájú bàbá. a kí ààrẹ nìkan náà tó jẹ́. ẹ ṣeun bàbá wa. a sì kí ìyáàfin wa náà. ẹ ṣeun gan ni. ẹ kú iṣẹ́. a kí bàbá wa bàbá Tinubu pé wọ́n kú iṣẹ́ ọlọ́run ọba yóò máa tì wọ́n lẹ́yìn àti ṣe òsì ní bá wọn pẹ̀lú ògùn ọlọ́run àti gbogbo àwọn adájọ́ àwọn lọ́ọ̀yà tí wọ́n ṣiṣẹ́ kétékété lórí ẹ̀ gbogbo wa ní orílẹ̀-èdè yìí dáadáa náà láà máa fi wà nítorí burúkú ọlọ́run tí àwa náà síwájú ìjọba Nàìjíríà ọlọ́run jọ dájú bá a ti fẹ́ lọ ọlọ́ànájú Muhammad àgbà sálíù láti ìlú Jẹ́bà olókì ní dáadáa láà máa bọ̀ ànígbà ẹ̀dá lẹ́yìn eléyìí Nàìjíríà ó rojú lọ́ọ̀rọ̀ ayé pẹ̀lú òkú ọlọ́run bàtàlà. ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ tí mo fi sọ pé àwa náà kan kí àwa náà kó rere lẹ́ẹ̀kan wọn nípa àwa náà gbàgbọ́ yìí kó rere tiwa náà kò ní pẹ́ dé gbàrọ̀ Ọlọ́run ọba mi Èdùmàrè tí ẹgbẹ́ ṣe ṣe ń dá sí inú wa ń dùn pa ń ṣe ṣókí. ẹ lọ káàárọ̀ o. ẹ lọ káàárọ̀. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá. táwa mú kí o. ẹ ṣeun. ìyá wa Ọláládé akínyó wa. ẹ ṣeun kan. ẹ kú tí Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́. àmín. ṣe ní Nàìjíríà wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì dúró láti fi àsìkò ṣòfò ni. bàálù tó ti sí náà ń ṣẹ́wọ́ sí. àwọn tí wọ́n mọ̀ pé wọ́n fẹ́ tún orílẹ̀-èdè wa yìí sínú wọn káwọn aráàlú kọ́ ìṣòwò fáwọn tẹ́tọ́ tó mẹ́rin ní ìfẹ́ pé wọ́n ò ṣe dúró fún un. tọ́ba wa ọ̀rọ̀ mẹ́fẹ́ máa ń dájọ́ ọ̀rọ̀ àwàdà o tọ́ba mọ̀ ìpín àwọn fẹ́ ṣe káyọ̀ ó mú àwọn dáadáa gbogbo owó bàtàbàtà tí wọ́n ń ká ìníwọ̀n ẹ̀ wọ́n ẹ̀ ti gbé lọ Central Bank kẹ́ni gbogbo ẹ̀ bá ní bíbélì kán bá wọn fún wọn. fún àwọn náà wàá dúró di ọdún mẹ́rin yẹn
láti dìbò fún wọn. ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi lè jọ sọlá fọ́kànlá ọdẹ́sọlá olórí ẹbí láti Èkó. ẹ ṣeun bàbá olórí ẹbí láti Èkó. ṣe rí nǹkan ẹyọkan tí mi kàn máa ń wò ní wípé ọ̀pọ̀ lára àwọn olóṣèlú wa nígbà wọn bá fẹ́ dìbò nìkan là á máa mọ̀ wọ́n. bẹ́ẹ̀ni láti bá wọn ti dìbò tán èèyàn mélòó ni wọ́n ti ṣe láàánú. ẹ lọ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀. ẹ sà tálà ń bá sọ̀rọ̀ láti bò. ẹ lọ ẹ káàárọ̀ tálà ń bá sọ̀rọ̀ láti bò. àwọn ẹni ìta tó lọ́ọ̀lá mi. láti. láti bò. láti. yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ ó níròyìn kan tó yẹ kí n kà. ẹ̀yin ọ̀nàrẹ́bù múráínà ọ̀fẹ́ ṣẹ́ nígbà tí ọ̀nàrẹ́bù Anthony Adépọ̀jù fẹ̀yìn rẹ̀ jẹ́lẹ̀ gbámú nílé ẹjọ́ tribunal nípínlẹ̀ Ọ̀yọ́. ọ̀nàrẹ́bù Adépọ̀jù Adébáyọ̀ Anthony tọ́pọ̀ mọ̀ sí Bàràpá kan náà nílé ẹjọ́ tribunal tó jókòó nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ pé tó ìwọ́lẹ́jàre ìwọ́lẹ́wọlé sàmọ́ báṣẹ́ rẹ lọ wọ́n ní ní ṣe ni ọ̀nà ìbùsábànà ní wò pé òbí wọ́n ní títí tí wọ́n fi gbé ìdájọ́ kalẹ̀ tán àmọ́ lẹ́yìn ìgbà náà bóyá wọ́n tún wá lọ síbòmíì àti ìmọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ ẹ kúto. Yes sir. Ọlọ́run máa fún yín ṣe o. Ẹ káàárọ̀. Ọlọ́run máa fún yín ṣe o. Àmì o. Ẹ bá wa yí ẹ̀rọ móhùnmáwòrán yín lọ pátápátá tàbí kẹ́ ẹ sún kò ń bẹ̀. Èmi ni Mr. Sule Alabi. Láti. ẹ dákun ẹ yí amóhùnmáwòrán yín sílẹ̀ ẹ dákun àbí kẹ́ ẹ ta kété sí pátápátá. Akọ̀wé gbogbo ẹgbẹ́ oníke ní Nàìjíríà. Ẹ ṣeun. Ẹ tẹ̀wájú. Bàbá wa nígbà tí ẹ bá ti pè wá ẹ rí i dájú pé ẹ sún kò níbi ẹ̀rọ móhùnmáwòrán yín tàbí kẹ́ ẹ yílẹ̀ pátápátá nǹkan tí ò jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wa dáadáa. torí ẹ gbọ́ra yín. ẹ ń gbọ́ra yín nínú móhùnmáwòrán nígbà táwa bá sì ti sọ̀rọ̀ ń bì tó ti kanlẹ̀ tán ẹ̀yin tẹ̀ máa gbọ́ lórí móhùnmáwòrán nígbà tí ẹ̀yin bá tó sọ̀rọ̀ tán tó ti kanlẹ̀ láàtò máa wá gbọ́ yín ní àyín torí pé ọ̀tọ̀ lè tẹ̀ ń gbọ́. ẹ káàárọ̀. ẹ tẹ̀wájú bàbá. àti yìí sí sálẹ̀. ẹ ṣeun bàbá wa. èmi ni Mr. Sule Alabi. ẹ tẹ̀wájú sà. kó ètò Ọlọ́run máa fún yín ṣe àdúrà máa ń gbà ọ́. bàbá wa tó wọlé ilé náà Ọlọ́run jẹ́ kí ire rẹ̀ ó jẹ́ ti gbogbo wa o. yóò kó ní bàjẹ́ o. Ọlọ́run fún ṣe ire rẹ̀ á jẹ́ ti gbogbo wa. a kí wọn kí wọn ó jọ̀wọ́ kí wọn ó ṣàánú àwọn. ó ṣe bẹ́ẹ̀ rebete. ó sì ṣeé ṣe ká má láǹfààní àti gba láti ìpè gbé kankan ìpè mọ́. mọ́ torí àkókò ó ti ń kó wa ní papámọ́ra. ìyára ilé ẹ̀ṣẹ̀ ohun tí ẹ darapọ̀ mọ́ ètò oúnjẹ ti gbọ́ fún ti òwúrọ̀ yìí tó bá dùn mọ́ yín ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ ní ọ̀la òde yìí dédé aago 11 sí aago 12. èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Prevail ọmọ bàbá Kọ́ládé Aguntaṣọ́lọ́ pírẹsẹ́ńtà mo fi wákàtí ìdágbére fún yín wípé ó dàbọ̀. ẹ wò ó títí aago 3 sí aago 4 tá a tún máa pàdé lórí ètò Ṣọwọ́nyá tó bá tún di aago 4 sí aago 5 lórí ètò lórí ó ń gbóná fẹlifẹli. Samuel Olúbáyọ̀ Ọlámídé lórúkọ mi àpọ́nbẹ́pọ̀ represent MC tó gba skiyaski àgbà yaski entertainment refreshing and tantalizing olórin èmi tó dáńtọ́ ara mẹ̀kúnnù káfàtọ́ níjọba of ìjọba kingdom ojúlówó ọmọ ọ̀yẹ́lẹ́jà tó dolóògbé nígboro olùdèrè níjọ́sí world I can have peace èmi mò ń dágbére fún yín pé láago 3 sí aago 4 á tún pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè ó ṣe kíni o. ó dàbọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá
mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan Television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenkà. Kaftan Television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà.